ẹnìkan lọ jápa lọ Canada ọ̀tà lé ọ̀tà ọ̀nà ọ̀tà gbogbo nǹkan ẹ̀ ṣùgbọ́n kó tó lọ ó ń fẹ́ girlfriend kan ó sì tó lọ girlfriend sọ pé òun fẹ́ra kù èèyàn náà ní kò burú wọn ráàyè máa rójú ṣe test káàkiri wọ́n sáré pé kò sí nǹkan oṣù mọ́ ọba wà ní Canada owó tó gbé wọ Canada ó lé ní 35 million owó tí èso owó kékeré ló gbé wọ Canada ó sì rí wípé ọlọ́run bóun ṣe ọwọ́ òun tẹ̀ tó òun wá ń bẹ̀ gbàrà tó wọ Canada oríṣẹ́ oṣù kínní oṣù kejì oṣù kẹta nígbà tó doṣù kẹfà ìyàwó ti ń pe ọkọ rẹ̀ sí phone call pé oyún ti bí ara rẹ̀ ìyàwó ti sọ kalẹ̀ ó ti kọjá ọmọ iléèwé tó lóyún tí ń so bẹ́líìtì mọ́yún bọ́pẹ́ bọ́yá ikùn ọ̀tá rẹ̀ aṣọ ọkọ ẹ̀ náà rí polóyún ọ̀wá ni ó lè ba àrà bójútó ń gbòòsè pé òun ti ta léhùn ilé ibi tí sì ń gbé bíi self-contained ilé kan ní òun rẹ́ǹtì fún ti ń gbé kọ́ máa lọ sọ́dọ̀ bàbá kọ́ máa lọ sí family house àwọn ènìyàn náà bá gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu nígbà ó dóṣù kẹjọ tọkọ ẹ̀ dé ìlú òyìnbó ó lé ọjọ́ díẹ̀ ni wọ́n gbóhùn ìyá tí wọ́n gbóhùn ọmọ bàbá dààmú tí bí wọ́n ṣe ń lọ síbítù lóru ni bàbá ń pe ọmọ rẹ̀ òun tó wà ní Canada gun òsùn níbo lẹ dé bó ní báyìí ṣé ẹ ti rí mọ́tò ṣé ẹ ti rí dókítọ̀ jẹ́ ń bá dókítọ̀ sọ̀rọ̀ ẹ fọkàn yín balẹ̀ kò sí pírọ́blẹ́mù ńgbà ó di lóru ló dìlíva mọ́júmọ́ àárọ̀ ó bí ọkùnrin làǹtìlanti bíbí ọkùnrin tí ó bí ọkùnrin làǹtìlanti wọ́n bá pè pé ìyàwó ẹ ti bímọ olùdúpẹ́ hospital bí wọ́n sì bímọ sí wọ́n máa ṣe DNA bẹ́ẹ̀ wọ́n bá ní bó ni wọ́n ṣe lè ṣe DNA lọ́sibítù yẹn wọ́n ní ò lè ní à lè lo ẹ̀jẹ̀ ti bàbá tó bí bàbá ọmọ tó mú ìyàwó lọ sọ́sibítù bá gbẹ̀jẹ̀ bàbá kẹ́ ẹ mọ́ gbọ́ o ẹ̀yin alámọ̀jù wọ́n gba ẹ̀jẹ̀ bàbá wọ́n gbẹ̀jẹ̀ ọmọ tuntun gbogbo ntọ́ yẹn wọ́n gbà lára ọmọ tuntun wọ́n gbà tìyá ẹ̀ náà yàbá ni wọ́n bá dijọ́ kẹrin kí wọ́n padà wá pọ̀ dijọ́ kẹrin wọ́n bá pè wọ́n fún bàbá lẹ́ńfílòpù kan nígbà bàbá ó tu wò bàbá bá pè ya ọmọ kò jẹ́ balẹ̀ pé wọ́n ní ọmọ rẹ̀ kì í sọmọ wa ó jẹ́ negative ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀pápọ̀ mẹ́jẹ̀ bàbá wọ́n ní ọmọ rẹ̀ yìí sọmọ wa o nítorí náà èmi náà ń fura sọmọ yìí o kó tó di wípé n ó pe ọmọ mi ìfẹ́ kọ́kàn rẹ̀ ó dàrú níbi tó wà bóyá kó o ronú èèyàn méjì mẹ́ta tẹ́ ẹ bá jọ lájọṣepọ̀ kọ́ lọ gbọ́mọ ọlọ́mọ fún ọ tó o bá fẹ́ gbà á fún ọ tàá kàn sọ fún bàbá ọmọ ni pé ọmọ kú ni obìnrin bá tàka sórí ọmọ tòun ò ní kú o lórúkọ Jésù níta wí pé ó ti kí fóònù mọ́lẹ̀ kò tí ẹ̀ jẹ́ bàbá ó pe ọmọ rẹ̀ fúnra ẹ̀ ló kí fóònù mọ́lẹ̀ báyìí kàṣá báyìí ṣàwòdì o wọ́n ní ẹ̀jẹ̀ bàbá wọ́n ní bàbá wọ́n ní ọmọ òun wọ́n lọ́ máa lè ní o ṣùgbọ́n bò ní a ṣe lè lẹ̀jẹ̀ bàbá ńgbà tí èsì pé bàbá ló ń bímọ fún àwọn ènìyàn sọ pé wọ́n máa lò bẹ́ẹ̀ ọkọ ni wọ́n máa lò bẹ́ẹ̀ DNA ti bàbá níbẹ̀ lára ti òun tó ń jẹ́ bàbá ọmọ tuntun ó sì yẹ wọn ó tiẹ̀ bí ọba tiẹ̀ akúrèètì tán bọ́wá jẹ́ 50% ó yẹ kó mú nǹkan kan lára bàbá bọ́wá jẹ́ pé 0% ẹni ẹlẹ́ni tọ́yọ̀ ọ̀sìkan rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ àkọ́bí òun láyé bá a bá ń sọ̀gbọ́n náà ara tá a bá ń dààmú ṣebí torí ọjọ́ alẹ́ náà ni ọba gbààyè níbi iṣẹ́ ó gbé gbogbo fọ́tò ó ní kíyàwó rẹ̀ ó ya fọ́tò gbogbo fọ́tò tí wọ́n yà lọ hospital ó lọ fi hàn ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ ó ní ìyàwó òun bímọ lọ hospital ó ní complication tí òun fẹ́ lọ wò ó ní Nàìjíríà ó ní kí wọ́n fóun ní 1 week off òkúkú gbọ́dọ̀ níjọ́ tó ti débẹ̀ iṣẹ́ gidi iṣẹ́ táwọn èèbó iṣẹ́ àwọn ọmọ nílùú iṣẹ́ gidi nísìn owó gidi nísìn ń gbà èló lówó tíkẹ́ẹ̀tì yọba ya owó tíkẹ́ẹ̀tì ọba gbọ́n páálí ẹ̀ pàápàá gbígbọ́n páálí pàápàá tí ó gbọ́n ọkọjá láti Canada ó di wọ̀ ní Nàìjíríà ẹ kú lé o ọkọ̀lá tí wọ́n sọ ọmọ lóko inú ìyàwó dùn àná yẹ kínú rẹ̀ ọmọ bàjẹ́ ni ó ní inú òun ò lè bàjẹ́ pé kọ́kọ́ òun náà wá tọ́ba dá àwọn lójú bá àwọn àjẹpá àwọn ó tó lọ hospital mi àwọn lọ yẹ̀jẹ̀ wò tòró ń dára àwọn olú lọ́kọ́ bá ní hospital bó wọ́n ti ṣe wọ́n níbi báyìí ọ̀yá gbọ́mọ rẹ̀ ó di wọ̀nú ọkọ̀ ó di ya wọ́n débi tí wọ́n ti ṣe èmi bàbá ọmọ náà mo dé yìí o láti Canada èmi tí wọ́n bímọ fún rẹ̀ o ẹ rí bébì yẹn bó ṣe jọ yín ó ní ẹ̀mọ́ ti sọ pọ̀ jọ mí ẹ ṣe test wò ná DNA test ní ẹjẹ́ ọjọ́ mi ní a bá gbẹ̀jẹ̀ wọ́n bá gba gbogbo tí wọ́n mọ̀ ọ́ gbà. ìjẹ́ mọ̀ wípé ọjọ́ kejì láàárọ̀ ọjọ́ ọ̀sọmọ lórúkọ ìjọ yẹn ni rìsọ́ọ̀tì jáde wọ́n ṣe tó wà very urgent at the end of the day kí ni rìsọ́ọ̀tì wí o wọ́n pe ará Canada wípé ọmọ ọbọ̀ o ńgbà ó sì débẹ̀ wọ́n fẹ́ envelope lé lọ ọjà envelope
ọkà wò ọ wá dorí kodò kí ni rìsọ́ọ̀tì tó bá ń bẹ̀ ọ wá ń bi ìyàwó ẹ̀ léèrè wípé rìsọ́ọ̀tì ń tò ní akọ́kọ́ ṣe dà ìyàwó bá gbé ilé lọ́wọ́ ọ wá ń bi dókítà pé ẹ wá gbà wọn bàbá àwọn tó jẹ́ pé bí ìgbà wọn pọ̀ òun lẹ̀ ni òun bí ìdá méjì bàbá àwọn lòún rí ẹni kò sí tracy bàbá àwọn lára ọmọ tuntun tíyàwó òun bí ẹ wá ní 99.9% ni ẹ̀jẹ̀ òun ti ń bẹ lára ọmọ tuntun irú níbolẹ̀ yìí ti rí tiyín àwọn ní kò le kí wọ́n lọ pe bàbá wá bàbá kó rẹ̀ yọ́yọ́ wọ́n gbẹ̀jẹ̀ lá bàbá àti gbogbo ntọ́yẹ wọn gbà níjọ́ tá a wí ọmọ yìí ti wọ 44 years bàbá ọmọkùnrin bá ṣe súná ó ṣe ọmọ ló kọ ó ṣe patí ọlọ́run ò ní ju èwì ìkìlọ̀ tóun ó lò ó sọ fún ẹ lọ́ọ̀sìpìtù wọn ni wọn ó gbé gba emergency tó bá dijọ́ mẹ́ta òní wọn wá gbọ́ resort nígbà òdijọ́ kejì àbíjọ́ kẹta lẹ́yìn ìsọmọ ló kọ bàbá ní bàbá ọmọ tuntun ará Canada ọmọ tuntun ìyá ọmọ kí wọn mọ bọ lọ síbítù bá àwọn débẹ̀ wọ́n gbéwèé lé wọn lọ ọmọ wojú bàbá béèrè pé kí ni wojú òun sí bàbá ọmọ ló gbéwèé lé bàbá lọ́wọ́ pé bàbá ẹ gbà bàá mi wọ́n lẹ́yìn ká ẹ bí mi o bàá mi wọ́n ní kò sí traces ẹ̀jẹ̀ mi lára yín o wọ́n ní kò sí traces ẹ̀jẹ̀ yín lára mi o ọ̀rọ̀ di wàhálà bàbá ò sùn torí òun nìkan lọmọ tó ní lárí jù nínú ọmọ bàbá onímọ̀ ṣe dáadáa pẹ̀lú ó sì fẹ́ràn bàbá débi wípé tọ́ba kò owó tí ó fi jẹun yọ sẹ́ndẹ̀ lọ́ndì 28 sí bàbá owó oúnjẹ owó fóònù owó gbogbo nǹkan tí bàbá ń lò kò gbọ́dọ̀ kùnà kò gbọ́dọ̀ ṣe hospital bàbá òun ní sanwó ẹ̀ bàbá wa ń pariwo òun ṣọ́ọ̀tì ṣé DNA ló ṣèkà ní àbíbò ṣé àríyàwó oníyàwó tí ó sọ pé òun ti lóyún ìgbàgbọ́ wọn ni wípé torí pé ọkọ ti ṣe dáadáa ó fẹ́ ti oyún mọ́ lọ́rùn láti ilẹ̀ ni bàbá ti ń sọ pé ẹ̀rí táwọn ó ṣe àwọn ó ṣe DNA ìwọ sáàmù wòran rẹ̀ bí wọ́n ṣe débẹ̀ àṣẹ bàbá lọ sọ fún ọ wípé kí wọ́n ṣe DNA ọmọ ní àwa sọ pé lọ́sibítù wa ń bì yóò procedure wa ni bí wọ́n bá ti bímọ sí yìí á ṣe DNA rẹ̀ ìyàwó ní kò sí problem ńgbà wọn ò lẹ́bọ lẹ́rù ìgbésẹ̀ wo wa ni kó gbé o ọ̀nà wo ni kó gbọ́rọ̀ ara rẹ̀ gbà o ẹ̀yìn ayé wọ́n ti lọ́mọ rẹ̀ lọ́mọ òun ṣùgbẹ́jẹ̀ rẹ̀ ọ̀bá ti bàbá rẹ̀ mú òun sì ti lo 44 years ẹ̀gbọ́n rẹ̀ ẹni tí wọ́n bàbá ń kọ́kọ́ bí kí wọ́n tó bí òun ti kú àwọn àbúrò tó wà lẹ́yìn rẹ̀ méjì obìnrin ni wọ́n ẹlẹ́ẹ̀kẹta léńje tóun wà ní ó wà ní secondary school tó fẹ́ wọ yunifásitì ọkùnrin ni ẹni tí ń gbọ́ bùkátà lé wọn rèé o wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀bá ti bàbá mu ṣé rònú rẹ̀ kí ó pa bàbá àti ìyá rẹ̀ báyìí.